mo jalè tó fojú hàn sáwọn èèyàn ṣùgbọ́n tí ọ̀ràn sẹ́ni ó ní. ẹ jalè lọ́dọ̀ àwọn ọ̀gá tó pọ̀ ló léwu. ọ̀gá tó kọ́ mi níṣẹ́ gangan ọ̀gá mi Kọ́láwọlé Adéjòjò Kasinati Mr. Sugar. ẹ jẹ́ ká wá wò ẹni ẹ jalè lọ́dọ̀ àwọn ọ̀gá tó pọ̀. èèyàn pọ̀ tí mo jalè. ẹ mú bí méjì mẹ́ta mẹ́rin ọ̀yàtọ̀ sọ́gà yìí lẹ kọ́kọ́ dárúkọ. irọ́ ọ̀dà káṣù gidi ọ̀rọ̀ fúnra wa mo jalè lára Kọ́mọláfẹ́ Ọlá. ẹ bèrè lọ́wọ́ fún Adégbóyèga ọmọ ọ̀dọ̀ àgbà nílùú Abẹ́òkúta yóò ròyìn fún yín. ẹ bèrè lọ́wọ́ Fáńkálẹ́líà wọ́n ròyìn. ẹ bèrè lọ́wọ́ Ọlálọ́bí Àmọ̀lé Ìbàdàn wọ́n ṣàlàyé. ẹ lọ bí dákà sí ìwò nílọrin wọ́n ṣàlàyé fún yín. ẹ lọ bí Emmanuel Boy wọ́n jẹ́ ní parọ́ ìsìráyè rẹ̀. ìjọ tí inú mi kọ́kọ́ dùn jù láyé yìí pé mò ń ṣiṣẹ́ yìí ọjọ́ tí ìyá mi fẹ́ lọ sí hajj ní ọdún 2015 àwa wà níbi hajj camp níbi tí. ní ọdún 2015 ni àbí. bẹ́ẹ̀ni wọ́n fẹ́ gómìnà fẹ́ bá àwọn alálàájì sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ìṣe wọn bẹ́ẹ̀ ṣe tajú kan rí mi nu ọ̀gbẹ́ni ilé wo ni kìnìkan kìnìkan ẹ ra sà kìnìkan wọ́n ṣe rò pé mi mọ̀ ń lọ wọ́n kà wọ́n á rí gbà èmi ń kọ́ ìyá mi ní lọ wọ́n sì tu ọlá fún mọ́ mi lọ́jọ́ náà ó jẹ́ kí inú mi dùn pé pẹ̀lú sẹ́yìn náà iṣẹ́ táwọn èèyàn ní òṣòwò rẹ̀ ìgbà náà ẹlòmíín banújẹ́ lọ́wọ́ àsìkò ni làwa ń ṣètò tó bọ́ sí àsìkò ìdùnnú rẹ̀ nínú tá a sọ lọ́tẹ̀ yìí lọ́rọ̀ ayé rẹ̀ yí padà bírò ẹni ní bá padà níláárí yóò wò pé kí ló fẹ́ fi compensate ẹni nǹkan nítò dẹni tá a ṣe fún ojú gbogbo ayé ní òrì tó bá fẹ́ ṣe fún wa. iṣẹ́ yìí jẹ́ iṣẹ́ tó jẹ́ pé kò síbi tí ó lè gbé èèyàn ní kò sí ilẹ̀kùn témi ò lè fi orúkọ Fangafia sí. iṣẹ́ oníròyìn kò sí iṣẹ́ téèyàn wọn sọ pé mo fẹ́ là mo fẹ́ lu nínú rẹ̀ iṣẹ́ pé mo fẹ́ jẹ́wọ́ rẹ̀ olóòótọ́ ni mí iṣẹ́ pé mo fẹ́ jẹ́wọ́ rẹ̀ fáwọn èèyàn mi pé mo lè sojú wọn iṣẹ́ pé mo fẹ́ jẹ́wọ́ rẹ̀ pé mo lè bá wọn gbé òun wọn débi tó yẹ kó dé iṣẹ́ pé mi ò ní fi epo bọyọ̀ oníṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ oníṣẹ́ oníròyìn oníṣẹ́ pèdèpèdè lórí atẹ́gùn. Àtúntúndé gẹ́gẹ́ bí ṣe wà ní tìlé toko ní ẹ̀yìn òde mo kí gbogbo wa ní diaspora nílẹ̀ Nàìjíríà bẹ́ẹ̀ ṣe follow wa ten subscribe sí wa ten tẹ̀lé wa nígbà gbogbo àjọṣewò ní ìbàdí lágbára lọ. Azeez Olómitútù lórúkọ tèmi àti tí wá gẹ́gẹ́ bí ṣe wà láti wá bá àgbà ọ̀jẹ̀ sọ̀rọ̀ lórí bó ṣe ń lọ nínú pèdèpèdè lórí rédíò. ẹ mọ̀ pé mo máa sọ fún yín pé àgbà ọ̀jẹ̀ tó ti lò gbà tó jẹ́ pé wọ́n ti fi iṣẹ́ ilẹ̀ tó jẹ́ pé àgbà ti gbà lọ́wọ́ wọn àtàwọn tí wọ́n ń lò gbà lọ́wọ́lọ́wọ́ pẹ̀lú iṣẹ́ yìí ó ní màá máa gbé yẹ̀wò láti jẹ́ ká máa wo bó ṣe ń lọ káàkiri nínú iléeṣẹ́ rédíò kọ̀ọ̀kan. ẹ bá ojú wọn yẹn ẹ rí ojú yẹn gúnrégé dáadáa bẹ́ẹ̀ ni. ọmọ Kẹ́hìndé MC Van Garuba ni gbogbo èèyàn sábà mọ̀ ọ́ sí ṣùgbọ́n Mr. Ibrahim Garuba gangan lórúkọ wọn àwọn àpèlé kọ̀ọ̀kan wá wà ń bẹ̀ ìyẹn gangan àkọ́kọ́ bí wọ́n abalẹ̀. kọ́dà wọ́n nígbà bá rí lẹ́yìn báyìí òun náà làárọ̀ ẹ̀ ni lóde afẹ́ni torí láago mẹ́rin ìrọ̀lẹ́ tí ń kí mi káàárọ̀ ìgbórí ni ní kí mi. ẹ kú dédé àsìkò yìí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà káàkiri gbogbo orílẹ̀-èdè àgbáyé níbikíbi tí afẹ́fẹ́ ìkànnì wálẹ̀ pìtàn tí bá ti ń kàn yín là lóní kòkòkò. Ọmọkẹ́hìndé Ṣọlá ló pọ̀ mí MC Van Garuba wọ́n ní wọ́n pè ọlọ́yọ̀ ọlọ́ọ̀kájú irú rẹ̀ pọ̀ lọ́yọ̀ ẹni Ọ̀yọ́ fẹ́ rí lọ́yọ̀ ń pè ní Ọ̀yọ́ ń pè ọ́ ọlọ́ọ̀fẹ́ lọ ìgbà pọ̀ nǹkan rẹ̀ ni ẹ pè mí mo sì ti jẹ yín lásìkò yìí. ẹ ṣeun MC Van Garuba ilẹ̀ yìí ti kọ́kọ́ bẹ̀rẹ̀ MC Van Garuba bó ló ṣe jọra wọn táwọn ẹ̀ tó mo fẹ́ sọ pé ó kọ́ ẹ̀ gẹ́gẹ́ làwọn èèyàn mọ̀ jù ẹ bá ń ṣàlàyé. ẹ jẹ́ àdúpẹ́ lọ́ọ̀lọ́ ògùn ní pé kò fún alóko tá ló bàjẹ́ débi báyìí ò ní fẹ́ gbọ́ ayé ọpẹ́ yọ. bọ́bá wá rí bẹ́ẹ̀ Van Garuba tá à ń sọ yìí èèbó ló fún wa èèbó ọ̀rẹ́ mi kan bẹ́ẹ̀ agbábọ́ọ̀lù tó pè tàn kalẹ̀ tààrà ni gbogbo ayé ló sì mọ̀ ìlú mọ̀ ká ni nínú ọkọ̀ Manchester United kì í gbà ni. ìkan lára àwọn agbábọ́ọ̀lù nínú ọkọ̀ Manchester United òun ni agbábọ́ọ̀lù tá à ń sọ yìí ó sì jẹ́ ẹni tó nífẹ̀ẹ́ rìn pọ̀ orúkọ ẹ̀ àwọn jẹ́ Ruud van Nistelrooy ó wá jẹ́ pé gbogbo ọ̀rọ̀ tí wọ́n bá ń sọ kó tó dáyé yahoo ni o kó tó ní pé à ń lu rẹ ní jìbìtì ó torí òkú ayélujára ìgbà ni ó lé email ta ní ta lè sọ pé wà òun náà ni yahoomail.com nígbà yẹn la máa fi ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni òun nìkan la máa fi ń sọ̀rọ̀ a lè upload gbogbo nǹkan síbẹ̀
nǹkan tá a bí wọ́n sọ̀rọ̀ ní kó wá ní pé gbogbo tí máa fi sọwọ́ ẹnìkan ń bẹ ń gbà wọn kó jẹ́ spokesperson yìí Manchester United torí máa ń fa ní nígbà ni ẹ má bèbí tí mo wà ní ìsìn torí ìyá fi pa. Torí àti bá ọmọ yìí o. so nígbà ni àwọn ọ̀rẹ́ sọ̀rọ̀ kan Van Nistelrooy wọ́n wá ní opportunity àti bá a sọ̀rọ̀ nígbà tẹ́lẹ̀ yẹn sọ pé ó wà rán bá a ṣe dọ̀rẹ́ nù àsọ̀rọ̀ dáadáa wáyà kí ló dé tí nǹkan jẹ́ Van Garuba yìí tí mo fi ń jẹ́ Kẹ́hìndé Garuba Gak boy ni mo ń jẹ́ gbà Gak boy yes Gak boy Garuba kì í jẹ́ Jack wọ́n wá di Gak boy so wọ́n wá yí padà sí Van Garuba mo ń gbá bọ́ọ̀lù ṣeré gbà ní tẹ̀sí gbogbo ẹ̀ ń jẹ́ sí mi Van Garuba wọ́n wá bẹ̀rẹ̀ sí níwọ̀n kì í tí ó tún wá di pa wọnú sẹ́yìn náà ayé tó tẹ́wọ́ gbókọ̀ yìí lọ wa ẹ̀jẹ̀ àìpẹ́ fọlọ́. Ẹ jẹ́ kí n kọ́kọ́ bí ọdún bíi mélòó nígbà tá à ń sọ yìí bí ọdún bíi mélòó nígbà yẹn. Tí n bá ṣe bóyá 2004. Níbo lẹ wà nígbà náà ṣe Abẹ́òkúta ilẹ̀ wa. Olú Aláàfin Yorùbá ṣẹ̀dá ìjọba àti ìbámu wa kọ́dà àwọn tó bá jẹ́ ọmọ Ọ̀yọ́ tí bá ń wo kinní torí Ọlọ́run ò jẹ́ kí n parẹ́ mọ́ Ọ̀yọ́ lágbà mọ́ wa kékeré ń parẹ́. Ṣé ọmọ Ọ̀yọ́ ni? Òun kílè mọ̀ Ọ̀yọ́. Kí ló dé? Ìdí àti túmọ̀ ni pé bẹ́ẹ̀ mo dàgbà sí. Ọmọ ìlú òmìnira ni. Ìlọrin láti gidi. Ọmọ Ìlọrin ní. Ìlọrin ní agboolé wo ni? Agboolé Ìdìgbẹ̀gbẹ̀ nísàlẹ̀ Àlùkò. Ní Ìlọrin West Local Government. Ní Ìlọrin kan náà ní Kwara State of America. Alánàmú wọ́ọ̀dù wa ẹ tó lọ ọmọ yìí ná. Ẹ ṣe gẹ́gẹ́ bí àwọn èèyàn mi ṣe ń lérò pé agbóúnjẹ làwọn fẹ́ kí n bá wọn gbé wá ní Abẹ́òkúta àti lọ káàkiri àti lọ àti bọ̀ a lè dúpẹ́ pé apè yẹn dá wa lọ. Ìbéèrè yìí lọ díẹ̀ tí màá béèrè lọ́wọ́ yín iṣẹ́ ò lẹ́ ṣe. Ọdún ni mímú ìsáì mọ olóko pèdèpèdè tó dáńtọ́ ni Ọlọ́run bá mi sì fèdè ràn mí lọ́rùn pàápàá èdè Yorùbá yìí à ń sọ Ọlọ́run sí ni ká yọ ọmọ gbọ́ agbóhùnsáfẹ́fẹ́ kan ní nílẹ̀ Yorùbá. Pèdèpèdè ní ìpínlẹ̀ tí wọ́n ti kó láti ń ṣiṣẹ́. Orí ìkànnì rédíò ni mo wà báyìí a sì ti lo tẹlifíṣàn náà ní Ogun State tẹlifíṣàn àti lórí OGTV. Lọ́dún bíi mélòó? Yìí wọn ti máa lọ bí ọdún méje sẹ́yìn báyìí. Kẹ́tì bẹ̀rẹ̀ sẹ́yìn. Bẹ̀rẹ̀ sẹ́yìn kẹ́hìn. Fẹ́ lọ. Àti ọdún mẹ́wàá sẹ́yìn tí mo ti bẹ̀rẹ̀ sẹ́yìn. Ẹ̀jẹ̀ kan ọdún mẹ́wàá sẹ́yìn kẹ́tì bẹ̀rẹ̀ sẹ́yìn. Ìgbà ọlẹ́ wọ́wọ́ lẹ́gbẹ́nu sí máìkì. First time ló kọ́ gbẹ́nu sí máìkì iléeṣẹ́ rédíò lórí afẹ́fẹ́ láìsí rìkọ́dẹ́ ìdí. Ó jẹ́ September 19, 2009. Pé mo dá gbẹ́nu sí máìkì àti gbóhùnsáfẹ́fẹ́ lọ́dọ̀ àwọn ọ̀gá wa kan ní àwọn iléeṣẹ́ rédíò káàkiri. Iléeṣẹ́ rédíò àwọn ẹ̀dá kan. Mo sáré rántí ti NT Ọ̀yọ́ Apìtìpìtì. Ní tọ̀yọ̀ bíi lọ́dọ̀ àwọn ẹ̀pọ̀ nìyẹn. Bẹ́ẹ̀ ni lọ́dọ̀ àwọn ọ̀gá Lílé Fálọ́tì, Àpàlọ́ Parídùn àti Ajíbíkẹ́. Mo lè rántí àwọn yìí, Abíọ́lá Ajíbíkẹ́. Mo lè rántí àwọn yìí. Gẹ́gẹ́ bí wọ́n ní ẹ̀ ti ta bí ọdún mẹ́wàá sẹ́yìn. Nínú fẹ́ ka ọdún torí téèyàn bá ti rí nǹkan tọ́ka sí. Ayé ò gbọ́ pé láti jọ yìí. Nínú nǹkan tí ẹ nínú ọdún tẹ̀kẹ̀ka yìí, kí ni ìwúrí nínú iṣẹ́ yìí fún yín? Ìwúrí pọ̀ adúgbò lọ́dọ̀ ọ̀dọ̀ bàbá nínú ìwúrí àkọ́kọ́ ló kọ́ mi. Ìwúrí àkọ́kọ́ ló kọ́ mi. Tí ẹ̀dá bá ń ṣiṣẹ́ kan tí ọba tí ló kọ́ ń diṣẹ́ o kétí sí ìwúrí bẹ́ẹ̀. Torí ayé ò tí mọ̀ ọmọ sẹ́ẹ̀nì tó bá sì ṣiṣẹ́ tó fi ń rówó débílé iṣẹ́ ọkọ ni sọ ọ́ dé èèyàn nǹkan kan kí ọ lẹ́yìn. Ṣùgbọ́n tí wọ́n bá ti di pé òun fòkọ̀ rẹ̀ gbáṣẹ́ wọ́n fòkọ̀ rẹ̀ bẹ̀rẹ̀ gbáṣẹ́ wá pé lágbájá ni ẹgbẹ́ fún tó ní ìwúrí bàbá. Fún iṣẹ́ yẹn. Fún iṣẹ́ yìí. Iṣẹ́ kí ni? Iṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́, iṣẹ́ adarí ètò lọ́jà àríyá, iṣẹ́ akọ̀ròyìn, iṣẹ́ akàròyìn. Bàbá ó tó ní nǹkan sà. Ẹ jẹ́ kí n bí ń béèrè tán. Ìbéèrè yẹn ni pé ṣé iṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ yìí ṣé yẹn lè rí 1 million 2 million bẹ́ẹ̀ sọ́sọ́ yẹn nínú mílíọ̀nù ká lọ pé mílíọ̀nìà. Wọ́n padà sínú ọ̀rọ̀ Gbénga Adébóyè lórí ìbéèrè tẹ̀. Ó ní kò sí yàtọ̀ nínú iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ àti díákónì tí ń gbégi dínà nílé ìjọsìn. Kébi ọmọ bá àwa gbogbo owó tá a rí. Ṣùgbọ́n a dúpẹ́ pé inú owó oúnjẹ ó ń di nǹkan tó nítumọ̀ nínú ìgbésí ayé wa. Nínú owó oúnjẹ. Iṣẹ́ oníròyìn kì í ṣiṣẹ́ téèyàn máa ń sọ pé mo fẹ́ là mo fẹ́ lu nínú rẹ̀. Iṣẹ́ pé mo fẹ́ jẹ́wọ́ rẹ̀ pé lóòótọ́ ni mí. Iṣẹ́ pé mo fẹ́ jẹ́wọ́ rẹ̀ fáwọn èèyàn mi pé mo lè sojú wọn.
iṣẹ́ pé mo fẹ́ jẹ́wọ́ rẹ̀ pé mo lè bá wọn gbé ohùn wọn débi tó yẹ kó dé, iṣẹ́ pé mi ò ní fi epo bọyọ̀, oníṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́, òun iṣẹ́ oníròyìn, òun iṣẹ́ pèdèpèdè lórí atẹ́gùn. àmọ́ ẹ̀rẹ́ àwọn ní pèdèpèdè àbí sọ̀rọ̀sọ̀rọ̀ àbí agbóhùnsáfẹ́fẹ́ tó ń lo jìbìtì. Ẹ̀wọ̀n òlù Súnáyà fi Kúdí orúkọ lílówó, irú owó wo ló kọ̀ ń fẹ́ bí? Ó yẹ ká mọ̀ béèrè bí ó kọ kálukú bá ṣe jẹ́ lógún sí ni ó ṣe lò sí. ẹ jẹ́ kí wọ́n lọ. ẹni iṣẹ́ pèdèpèdè sọ̀rọ̀sọ̀rọ̀ yìí jẹ́ iṣẹ́ kan tó jẹ́ pé àwọn àtikílẹ̀ tẹ́lẹ̀ kan náà. Àti àwọn díkìn tàbí sí díákónì tí ń ṣe pé kò sówó mẹ́. kì í ṣiṣẹ́ ògbó. àmọ́ bọ̀ ní àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ ṣe di pé wọ́n ní rédíò tí ẹ bá ṣe pé wọ́n lo jìbìtì. Ẹ bá ń dà fún yín, kì í sọ̀rọ̀ jìbìtì. ọyẹ ẹja wò. Èmi náà tẹ́ ẹ wò yìí, èèmẹ́ni tó ní lọ́kàn bóun fẹ́ kọ́ rédíò station fún mi lọ́la, mo sì ń fi gbogbo ẹ̀mí ṣiṣẹ́ rẹ̀ wípé níjọ́ kan bí pàmì ò bá ká kí n lówó rẹ̀ wọ́n rẹ̀ nìkan fún mi. Níwọ̀n ìgbà tí mo bá ti finú kan akọkàn kan ṣe tẹ bá ti finú kan. àti ọkàn kan ìtísẹ́ ìbéèrè ní kò tó lóòótọ́, kò lè sẹ́ni tí ó lè nígbàgbọ́ nínú òótọ́ tó o bá jẹ́. Bẹ́ẹ̀ ni tó o bá ti lóòótọ́ kò sí tó lè ṣẹlẹ̀ sí ọdún pé kò lu jìbìtì lọ. Ẹ tó bá ti lóòótọ́ tó dúró lé lórí ìgbà wo ṣe wá fẹ́ bẹ̀rẹ̀ jìbìtì. ok ẹ jẹ́ ká wò bí bàbá wa ẹ jẹ́ ká kọ́ wo ilẹ̀ Ìbàdàn ẹ jẹ́ wà Àgídìgbò àti pé agbóhùnsáfẹ́fẹ́ ló ní Àgídìgbò. Ẹ béèrè ṣé iṣẹ́ àti làágùn lówó tí mo fẹ́ pé ibẹ̀ ẹnu bẹ́ẹ̀ ẹ jẹ́ ká wo Yínká Ayéfẹ́lẹ́ bàbá ọjà àti pé agbóhùnsáfẹ́fẹ́. ṣé iṣẹ́ àti làágùn ló ikọ̀. ẹ ṣe bí ẹ ní agbóhùnsáfẹ́fẹ́. Ẹ jẹ́ ìsàsírí fún yín, ó jẹ́sẹ̀ kan tá àánú máa ń wáyàn rí bẹ́ẹ̀. Àánú a máa lókèétì èèyàn lọ́pọ̀lọpọ̀ gbà iṣẹ́ wa yìí ó dàbí iṣẹ́ wòlíì tá à ń ṣẹ́ ogun ọ̀pọ̀lọpọ̀ èèyàn. Ó ṣẹ́gun ẹlòmíì ló bẹ́ ṣẹ́gun ẹlòmíì kò tí ì láǹfààní àti dúpẹ́ nítorí kéè dúpẹ́ kò sọ pé kò ní dúpẹ́ lọ́rẹ́. Ìgbà ní ẹlòmíì ń banújẹ́ lọ́wọ́, àsìkò ni làwa ń ṣètò tó bọ́ sí àsìkò ìdùnnú rẹ̀ nínú tá a sọ lọ́tẹ̀lé lọ́rọ̀ ayé rẹ̀ yí padà. Bírò ẹni ní bá padà níláárí yóò wò pé kí ló fẹ́ fi compensate ẹni nǹkan nítòdì ẹni tá a ṣe fún ojú gbogbo ayé ní òrì tó bá fẹ́ ṣe fún wa. Iṣẹ́ yìí jẹ́ iṣẹ́ tó jẹ́ pé kò síbi tí ó lè gbé èèyàn ní. iṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́. Kò sí ilẹ̀kùn téèyàn ò lè fi orúkọ fanganga sí. Ní kò sí kò lè burúburú tí gómìnà bá mọ̀ ní àwọn tó jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ gómìnà mọ̀ ní Abẹ́òkúta wà ní. ẹ má bínú Abẹ́òkúta nìkan kọ́ kò lè burúburú ní gbogbo ilẹ̀ Yorùbá yìí kò lè burúburú kí n délùú kan kí n ní mo fẹ́ lè yẹ kan kí n mọ̀ rẹ̀ tó mọ̀ rí tí ó mú mi débẹ̀. Ara àǹfààní àṣeyọrí tí mo lè ní iṣẹ́ ìtì fún mi ni. Tó bá yẹ kó kọ ìdílé mi mò ń lò àìmọye búráyì ṣùgbọ́n Gárúbà tẹ́lẹ̀ mi bá kọ́ bọ̀ kò kọ́ rántí Ṣéhù Gárúbà tó ṣẹ́ fún Buhari mọ́ èmi yóò kọ́ rántí torí èmi ní gbọ́ tí mò ń ṣe nǹkan tó súnmọ́. gẹ́gẹ́ bí ẹ ṣe sọ ẹni orúkọ ló jáde nínú iṣẹ́ yìí tó ṣe fi mú wa. orúkọ láìsọ orúkọ kò sí tọrọ. well everybody sáré sì gbèsè àfàmọ́. ṣe rí èmi lè rí iṣẹ́ yìí bíi pé ẹni Ọlọ́run bá pè bí àwa ṣe jẹ́ pé kọ́ọ̀lù títí wa ni kọ́ọ̀lù wa ni èyí táwa ń ṣe yìí tó bá yẹ kó owó mo fẹ́ rí mo ní àìdíà púpọ̀ tí mo lè mọ̀ tó bá yẹ kó òun lọ yẹ kí n ṣe kí n má ṣiṣẹ́ ṣùgbọ́n iṣẹ́ yìí mo rí bíi pé tí n bá ṣe ẹlòmíì ò ní ṣe ju bí mo ṣe lè ṣe lọ tí mo bá ń ṣe bá sì ṣe ṣe wà tẹ́mi ń rí nípa ara mi táwọn èèyàn bá rí mo tètè ṣe àtúnṣe sáṣìṣe o tí n bá wá rá ṣiṣẹ́ lára àwọn èèyàn tí n ṣiṣẹ́ ìbò lẹ́rù pé yóò rí lára mi tí àwọn èèyàn mọ̀ ká mi là so mo gbọ́dọ̀ ṣe é mo sì ń ṣe Ọlọ́run bẹ́ẹ̀ tì mí síwájú bá a sì bẹ̀rẹ̀ kọ́ làwà yìí adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run a lè mọ́ ti ìkọ́lé ra mọ́tò ṣùgbọ́n àìsà tọrọ jẹ kì í sì gbọ́ ẹni wálé náà ni ó kọ́lé tí ó ra mọ́tò ṣùgbọ́n torí ìrònú tá a gbé sórí pé mo gbọ́dọ̀ ìní ń pa wá gbàgbà. ok ẹ jẹ́ ká wá padà sí àwọn ìbéèrè yìí. ok ìbéèrè mi ni wípé tá a bá wò lọ tá a bá wò wọ láàrin ọdún mẹ́wàá tó kọjá sẹ́yìn gẹ́gẹ́ bẹ́ẹ̀ a sì wà ní ọdún 2026 ọdún 2026 làwà báyìí ẹ jẹ́ ká wò láàrin ọdún mẹ́wàá tó ti lọ ǹjẹ́ ò lẹ wò pé iṣẹ́ yìí ó fún yín dùn láti yẹn ni yóò máa fún yín dùn lọ láéláé o àmọ́ láti ìgbà náà ṣíṣe dẹ́rù èmi náà ẹ jẹ́ ká dọ̀ o. èmi ẹ parọ́ èyí sì ráàyè rẹ̀ ìjọ tí inú mi kọ́kọ́ dùn jù láyé yìí pé mò ń ṣiṣẹ́ yìí ọjọ́ tí ìyá mi fẹ́ lọ sí hajj ní ọdún 2015 àwa wà níbi hajj kan níbi tí ní ọdún 2015 ni àbí. bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ gómìnà fẹ́ bá àwọn alálàájì sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ìṣe wọn bá ṣe tajú kan rí mi nu ọ̀gbẹ́ni ilé wo ni kí nígbà kankan ẹ rà sà nígbà wọ́n ṣe rò pé ìmọ̀ ń lọ wọ́n kà
wọ́n á rí gbà èmi ń kọ́ ìyá mi ní lọ wọ́n sì tu ọlá fún mọ́ mi lọ́jọ́ náà ó jẹ́ kí inú mi dùn pé ha pẹ̀lú sẹ́yìn náà iṣẹ́ táwọn èèyàn ní òṣòwò mẹ́ ìpínlẹ̀ àtàrà àwọn olè ti kọjá lọ. èrò pọ̀ mo mọ̀ pé tíyàn bá máa déyàn wá ní wọ́n àtàrà ẹnìkan gùn. ẹ mọ̀ jẹ́ àtàrà wa nínú ẹni tí ọlọ́run kádàrá pé kọjá lè lára àwọn ọ̀gá tó pọ̀ mọ́jẹ́ kan wọ́n lè mọ́mọ́ mo jalè tó fojú hàn sáwọn èèyàn ṣùgbọ́n tí ọ̀ràn sẹ́ni ó ní. ẹ jalè lọ́dọ̀ àwọn ọ̀gá tó pọ̀ ló léwu. ọ̀gá tó kọ́ mi níṣẹ́ gangan ọ̀gá mi Kọ́láwọlé Adéjòjò Kasinati Mr. Sugar àwọn lọ̀gá yìí tí wọ́n kọ́ mi níṣẹ́. àmọ́ ẹni tó wá jalè lọ́dọ̀ ọ̀gá tó pọ̀. mo wà àwòkọ́ṣe ọ̀kan lára Gbénga Adébóyè. mo ti ń bọ̀ abẹ́. mo wà àwòkọ́ṣe ọ̀kan lára rẹ̀. Gbénga Adébóyè. èwo ni kí lè wò lára ẹ̀. àwòkọ́ṣe tí mo wò ni pé bóò ni Gbénga Adébóyè ṣe máa ń gbé ọ̀rọ̀ kalẹ̀ títí máa ń wú àwọn èèyàn lórí dáadáa. àwòkọ́ṣe ni mo wò dáadáa títí wulẹ̀ ọ̀kọ́ kéré mọ́ mo wà àwòkọ́ṣe ni ó sì mú mi tèmi náà dùn. ó jẹ́ káwọn ayé tẹ́wọ́ gbà mí ọ̀pọ̀ gbàgbọ́ pé wọn ò tán mọ́ Gbénga Adébóyè. ibi mo wá fẹ́ lọ gangan ní ìsọ̀rọ̀ sí yín àwọn èèyàn máa pè ní àwọn olè Gbénga Adébóyè. kódà lẹ́kọ̀ọ́ lónìí àwọn àdúgbò mi tí mo ti ṣiṣẹ́ rí bá ti pè mí rí ọkọ̀ náà àwọn tó mọ̀ ní láti èkótó ní wọn kò ní fagá àrúlé. bí àdúgbò tí mo sì lè rántí àdúgbò ọba lè dé àdúgbò gbàgádà gbogbo àwọn àdúgbò àrólé Gbénga Adébóyè kódà mo ní àwọn bàbá olówó kan ṣáàdì dí ìrókò gbà rẹ ìyá kan bẹ obìnrin Ọlọ́run kẹ́ ìyá yìí tí bá dé dí ìrókò wọn fún mi yàrá tí ń sọ̀rọ̀. Gbénga Adébóyè yìí. èmi ẹ máa parọ́ bóyá lójú wọn rí lójú ayé o. kí ló dé tí wọn kọ́ṣẹ́ kí ló dé tí ìsọ̀rọ̀ sí yín àti kọ́ṣẹ́ ìjọra wọn. Ọlọ́run kọ́ mọ̀ ṣàánú sẹ́mọ̀ pé méjì èèyàn lọ́dọ̀ mọ̀ dá sáyé èmi nìkan wá kọ́ ní ìṣe ìlú jọ ti Gbénga Adébóyè a pọ̀ bẹ́ẹ̀. ẹ mọ̀ nǹkan náà tẹ̀lé ń bá dà tó jẹ́ pé pírẹsẹ́ńtà náà lòun náà òun náà bẹ̀rẹ̀ ní ọmọdé báyìí lọ ọmọ èké ni lọ́wọ́ dà pé Splash FM kọ́ ní bọ́tò tí ń ṣiṣẹ́ wọ́n ní wọ́n náà náà àròlé Gbénga Adébóyè. òun ò pé ẹ̀ láàròlé o ó lóun padà wá a sì Gbénga Adébóyè. tó èmi ò sì padà wá. ṣé Gbénga Adébóyè wá padà wá ni a wà pè yẹn sàn. èmi ò mọ iye ọjọ́ orí rẹ̀ o bóyá gbà tí Gbénga Adébóyè kú tán ni wọ́n bí ìmọ̀ o ṣùgbọ́n mo mọ̀ pé iṣẹ́ pèdèpèdè ṣe sí ọmọdé èyàn ó pe ọjọ́ orí ó kéré tẹ̀ èyàn ó pe 24 years òkè kó tó lè máa sọ̀rọ̀ tí ọmọ bá ti ti ẹrú ọba ìjòyè bọ̀rọ̀ kìnní kó tó lè máa bá wọn. tí ó bá wọn nílà ká tí ó bá ọ yájú ní 24 years ọ yájú ní. ok ẹ jẹ́ ká wá wò àwọn ní Gbénga Adébóyè tàn bí sí kò fìyà rẹ̀ dé. ṣé mọ̀ pé ká fi ohun olóhùn sọ̀rọ̀ ká gbé kalẹ̀ gẹ́gẹ́ bí ẹni náà ṣe gbé kalẹ̀ ṣé mọ̀ pé èèyàn kọ́pì ṣé mọ̀ pé copyright ni. ẹ jẹ́ ìṣàṣírí ìfọyín ọyẹ jẹ́ ń bọ̀. èmi è kọ́pì. ok n ò lè kọ́pì Adébóyè rárá ṣe borí ọ̀fẹ́ tọ́lọ́ fún mi lè yí o. èyí tẹ̀ ń sọ yìí náà gẹ́gẹ́ bí Gbénga Adébóyè náà. borí ọ̀fẹ́ mi tí bá fẹ́ kọ́pì ebe ẹ̀ wò mí ǹjẹ́ mo yín ọrùn ǹjẹ́ mo yín ojú ǹjẹ́ mo làágùn lábàdì ẹni tí ó wà wò kọ́ sí yóò fi nǹkan kan lẹ̀. ok ẹ jẹ́ ká wò kí ni ìwúrí tó ń bẹ bí ká kọ́pì èèyàn ká ṣe copyright èèyàn ẹni yẹn ń bẹ láyọ̀ àbí òsì láyé kí ni ìwúrí. sẹ́wọ́n o fẹ́ síyàn gẹ́ o fẹ́ mọ̀ sí bí rẹ̀ tẹ́ni ní bá accept ẹ ni o tí o bá accept ẹ ìjọba gbólóhùn ẹyọ kan ní ìbá tiẹ̀ jẹ́ gbólóhùn ẹyọ kan náà ló sì fi tún ọtí ẹ sí ìjọba ń ṣiṣẹ́ lọ́wọ́ tó ní àwọn kan ṣe ń pera wọn ládìrà dírọ̀ dandan kan wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ pé àwọn dàbí wa wọn ò mọ rí o ẹ̀yin èèyàn mọ̀ bá a sí sọ́mọ pé gbólóhùn kan ni. ẹnìkan bẹ ń ṣe bí èmi Olúgbénga àbẹ̀fẹ́ jẹ́ gbé tí èlé bóyá Gbénga Adébóyè lọ sọ bẹ́ẹ̀ àbí kí n ṣe wá sọ pé àwọn ọmọ kéékèèké kan ti dìde lónìí wọ́n fẹ́ dàbí èmi ọmọ Kẹ́hìndé Ìṣọ̀lá ń ti fàgá gbogbo èèyàn tí bá ń gbọ́ wọn ẹ gbìyànjú láti máa ṣe bẹ́ẹ̀ láti máa kí wọn lẹ́yìn torí pé ọmọ rẹ̀ ni wọ́n tẹ̀wọ̀n pé mo ti tún ayé wọn sí bó ṣe rí gẹ́lẹ́ ni. tí ń ṣe pé copyright wọ́n tún téèyàn ṣe. ó sì lè bá tèèyàn jẹ́ ó sì lè bá tèèyàn jẹ́ àti pé kó o tó lè sọ pé o fẹ́ máa ṣe bí èèyàn kan dàpọ̀ rí ipò ní nǹkan kan àbí méjì tẹ́ ẹ fi papọ̀. ẹ jẹ́ kẹ́ ibẹ̀ ẹ̀ náà bó ṣe wà o ẹ jẹ́ ká wo àwọn tí wọ́n ń kọ́ṣe ẹ̀ ṣé ìṣe pé ògo wọn wọ́n fi ògo wọn sin ẹ̀yìn tèmi fẹ́ lọ gangan nìyẹn. kò rí bẹ́ẹ̀
lọ́nà. abàdà fún sẹ́rẹ́ ni tí wọ́n ń ṣe àwòkọ́ṣe rẹ̀ ó ti lógo náà ṣe ṣe àwòkọ́ṣe ẹ̀ ẹ̀yin lẹ́yìn ẹ̀gbọ́n tí ń ṣàwòkọ́ṣe tí ò lè lẹ̀. ẹ jẹ́ ká wọ ọ̀rọ̀ yìí ẹ̀yin ṣe di Gbẹ́ngà Adébóyè ṣé àǹtọ́ wọn fún pọ́n Gbẹ́ngà Adébóyè yìí. ẹ máa gbọ́ òun ṣe bí Gbẹ́ngà Adébóyè sí àpọ́nlé tẹ́nìyẹn fẹ́ mú wá sóun ló fẹ́ jẹ́jẹ́ jẹ́ àpọ́nlé ti Gbẹ́ngà Adébóyè àbí kí ni tá a bá kọtífà àpọ́nlé ti Gbẹ́ngà Adébóyè ti ní mélòó ní ìtẹ́nìyẹn mú wá lára rẹ̀. ẹ jẹ́ àwò tán bá ń sọ pé ní gbogbo orílẹ̀-èdè àgbáyé kan náà àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ tó lọ́wọ́ bá àbí fọ́ sí tó yọ́nú sí tí gbogbo èèyàn sí àṣẹ́ẹ̀tì ẹ̀ ọ̀gá ni fún wọn náà. wọ́n fẹ́ sọ pé àwọn ọba ni wọ́n la ọ̀pọ̀lọpọ̀ pírẹsẹ́ńtà lójú díẹ̀. n tí wọ́n ṣe rèé níta pé ní commercial broadcasting àwọn náà gbé wọlé ká sọ̀rọ̀ kó di táàtà lórí afẹ́fẹ́ àwọn náà gbé wọlé. ẹ jẹ́ ká wá wò ẹni ẹja lè lọ́dọ̀ àwọn ọ̀gá tó pọ̀. èèyàn pọ̀ tí mo jáde. ẹ mú bí méjì mẹ́ta mẹ́rin ọ̀yàtọ̀ sọ́gà yín ẹ̀ kọ́kọ́ dárúkọ. irọ́ ọ̀dà ká sọ ògidì ọ̀rọ̀ fúnra wa mo jáde lára Kọ́mọláfẹ́ Ọláìyá. ṣé owó wọn tán kó sí lọ́wọ́ lẹ ìjà ló lè ní àbíkẹ́? kò sí owó téèyàn lè fún mi tó lè tó kó fún mi nínú ẹ̀bùn rẹ̀ torí ẹ̀bùn yẹn lè. ok ẹ̀bùn lẹ́yìn. mo jalè ẹ̀bùn lára wọn torí Kọ́mọláfẹ́ Ọláìyá jẹ́ ẹ̀dá kan tó yẹ pé gbogbo situation báyìí ká sàfi gbà ọ́ lẹ́rìn ká fi gbà ọ́ lẹ́rìn tá bá sọ̀rọ̀ bí pẹ́ mi wọ́n ń pin lọ irọ́ ni o wọ́n ń tàn ọ́ ni o wọ́n tún sọ mí wọ́n tún sọ mí wọ́n tún sọ mí wọ́n tún sọ mí mo rí iye mu lára wọn. ẹ jẹ́ ká wá tó láti bàtẹ́ tí ń bá wọn sí ọdún mẹ́wàá sísìn àwọn mẹ̀mí ayé wo mẹ̀mí ayé ìṣòro wo ló ń yọjú. mẹ̀mí ayé o mẹ̀mí ayé dà ayé òpin síbì kan sẹ́rí tí bá ti ń rántí ayé òpin síbì kan mo rántí pé mẹ̀mí tó wá nìmí yóò fi mí lẹ̀ yọ̀ ọ̀rọ̀ ṣẹ̀ṣẹ̀ nígbà tá a sọ pé à ń kó kí Gbẹ́ngà Adébóyè ojú mi rí mọ̀ bàbá wọ́n fẹ́ bóyá kí n sọ pé wọ́n da omi káwọn èèyàn máa lára mi sílẹ̀ ni o bóyá o wo nǹkan bí mọ́ ṣe bẹ́ẹ̀ mọ́ ara mi mò ń ṣe èmi kò tẹ̀ wá ń fẹ́ láti ilẹ̀ náà ń ọ̀fẹ́ wọn máa pè mí Láròlé Adébóyè ṣùgbọ́n àwọn èèyàn náà mọ tí wọ́n rí tá fi ń pè mí bẹ́ẹ̀ mo sì ń dáhùn torí móúnjẹ àti àkàrà àtẹ̀kọ́ wá fún mi ṣùgbọ́n lójijì bá débi kan ọmọ tó ṣe bí Gbẹ́ngà Adébóyè ni kíní kan wọn á tún bà mí ló kọjẹ àwọn ò pé ó ní gbéraga olóhùn ní ṣe olóhùn ò ní mọ̀ bẹ́ẹ̀ sì ṣe ń wò mí mo rí wọn kò sí rí kan. àwọn wo ló ń bá yìí. àwọn èèyàn ni ẹ ṣáàjà fò kẹ́lẹ́ dábàá. ìyẹn dárúkọ ìyẹn dárúkọ. àwọn bíi sígbà tí àwọn ọ̀gá yín ló ń bá ọ̀gá kọ̀ àtàwọn tẹ́lọ̀ jẹ́ pé àwọn sáà àwọn tí ò ń so níṣẹ́ wa ṣùgbọ́n tí wọ́n fẹ́ máa forúkọ wa gbaṣẹ́ wọ́n wá máa dákọ̀ wa ẹ̀ tún máa gbókọ̀ wa fún wọn pé a ti sọ bá ń bọ̀ àwa láìní tẹ́ ẹ̀ bá sọ̀rọ̀ gbọ́ mi yí bá mi sọ̀rọ̀ wà náà lọ́ọ́ fowókọ ti gbowó tí bá ń sanwó fún lágbájá òní ọ̀wà tó wá máa sọ pé olùyẹ ọ̀wà mọ́ tẹ́sí bá wa sọ̀rọ̀ ìjọ àti bá wa tún gbà míì láwa máa wò pé kí ló dé kí ló ṣẹlẹ̀ gangan. àwọn kan tí ẹdó ní lójúkọ ni. ìdojúkọ pọ̀ o ẹmú mi wà jẹ ìdojúkọ pọ̀ o. ẹjẹ amú mi. ẹ wo Ọlọ́run sá sàánú a ti lọ bì kan rí ká la fẹ́ máa sọ̀rọ̀ lé sí ọ̀dọ̀ wọn wọ́n gbọ́n wa wọ́n ní wọ́n fẹ́ máa wá kọ́pì Gbẹ́ngà Adébóyè ni. níbo ni iléeṣẹ́ rédíò ni. ní ìpínlẹ̀ Ògùn wa ń jẹ́ àbí ní Ìbàdàn ìpínlẹ̀ Ọ̀yọ́ ọ̀sẹ̀lẹ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́ ọ̀sẹ̀lẹ̀ ìpínlẹ̀ Èkó àdúpẹ́ àwọn tó padà accept wa lára àwọn tí ọ̀rọ̀ fẹ́ wa gbà wọn náà wọ́n padà wá ń pè wá ní sáàlì wa ṣùgbọ́n a sọ fún wọn pé Ọlọ́run ti ṣe àrá yìí. pé ṣé ìlara náà wà nínú iṣẹ́ pèrèpèrè yìí. ìlara pọ̀ o ṣùgbọ́n tí mo rí bẹ́ẹ̀ ni pé tí wọ́n bá lára rẹ̀ ò ní dà tí wọ́n bá ti lára rẹ̀ ọ̀pọ̀ ò ní dà wọ́n bá ti lára rẹ̀ ọ̀gà sẹ́wọ̀n pé onílára ni mo róye èèyàn fẹ́ni tí ó ṣèyàn lóbi yọ lọ bàyí jẹ́ ni òun lọ bàyí jẹ́ Ọlọ́run wa kó sí yóò nínú pé ẹni wọ́n bàjẹ́ fún ọ èèyàn báyìí ni èèyàn báyìí ni èèyàn báyìí inú tẹ̀mísẹ́ wọn dùn kán máa rojọ́ mi láì dá fáwọn tó ní láárí wọn rojọ́ mi láì dá fẹ́ni tí ò ní láárí o lọ sọ̀rọ̀ mi láì dá fẹ́ni tó ní láárí torí wọn pé orí tí wọ́n pè ju tiẹ̀ tó wá sọ̀rọ̀ mi wọn ò gbé sínú làákàyè pé kó tó lè mú kẹ́ni ìsọdún èèyàn báyìí ipò ṣe báyìí ẹja pè ná ẹja wà wọn wá ní pè mí lójú rẹ ó rí pé àjẹ ọ ọjẹntẹǹsì
wọ́n dá mi pè ní wọ́n wá gbọ́ tẹ̀lé ìgbà wọn wá gbọ́ tẹ̀lé àmọ́ yerú wọn ẹlòmíì ò tó pé àdá tó kú lọ́dọ̀ yóò tó fún alẹ́ kù kẹ̀kẹ́ ó tú lọ́pẹ́ ẹ̀ ẹ̀jẹ̀ àwọn ìdúpẹ́ fọlọ́. ilé iṣẹ́ lẹ́nu lérò rẹ̀ ti bá ṣiṣẹ́ papọ̀. tí mo ti gbóhùn sáfẹ́fẹ́ bẹ́ẹ̀ àti tí mo ṣiṣẹ́ fún gẹ́gẹ́ bí òṣìṣẹ́ gẹ́gẹ́ bí òṣìṣẹ́. ibi tí mo wà ní ìsinmi mo ti ṣiṣẹ́ bí òṣìṣẹ́ torí pé ní Kí ló kọ iléeṣẹ́ rédíò ìjọba ìpínlẹ̀ Ògùn State Broadcasting Corporation OGBC mi ò ṣiṣẹ́ gẹ́gẹ́ bí staff ṣùgbọ́n mo ṣiṣẹ́ freelance staff ní mí mo gba ID card wọn wọ́n fún mi ní ID card tí mo lè fi hàn pé mo ń ṣiṣẹ́ pẹ̀lú ṣùgbọ́n èmi mọ̀ pé mo ìṣó ṣiṣẹ́. kí ló lè ń kúrò mẹ́. kò sí tó lé mi ìbò ló fẹ́ lé wọn lé bàbá rẹ̀ OGBC lé bàbá mi ni mo sì tún lè lọ bẹ̀ lọ́la pé mo wá ṣeré pẹ̀lú wọn tí wọ́n ti àwọn ọ̀gá àgẹ́gẹ́ wọn bá mi níbi tí mo wà lónìí tá a sì jọ sọ̀rọ̀. ebo tó lẹ tó ti tó ṣe. mo ti ṣiṣẹ́ ní Family FM rí ibẹ̀ nìkan mo fẹ́ wọn gbé oṣù bàràbàǹdẹ̀ tó torí bẹ́ẹ̀ lọ́nà ti ní kí ògo in tí mo mọ̀ ṣe kó búyọ wọ́n fààyè gbà mí gan wọ́n jẹ́ kí n display ẹ̀bùn mi. wà ló lè tẹ́gbọ̀n mi. mi ò kúrò ń bẹ́ẹ̀ torí mi ò ṣe staff mo sì ti ń sọ pé tí n bá rí opportunity staff ẹyọ kan màá gbà màá ṣe nígbà tí mo tó ṣe tán ìgbà tán fẹ́ gbà mí gẹ́gẹ́ bí staff ní Family FM mi ò tí ì pinnu láti di staff nígbà yẹn mi ì tí ì pinnu so ìgbà tí mo pinnu iléeṣẹ́ tó wá lásìkò náà òun náà ní iléeṣẹ́ tí mo wà lónìí. ẹ̀kọ́ ebi ń bẹ nínú iṣẹ́ yìí. ẹ rà kò tí ìlànà máa ń bẹ lẹ́yìn ń bẹ nínú sẹ́yìn nínú iṣẹ́ bẹ́ẹ̀. correct ebi confam ebi. àmọ́ mo rò pé gbajúmọ̀ tí ẹ pè lẹ́ẹ̀kan yẹn. ó yóò yàn gbajúmọ̀ yóò yàn kó tó di gbajúmọ̀ ọmọ yẹn kan ló ti fi lélẹ̀ bàbá ebi ń bẹ mẹ́ ebi ọ̀pá yẹn rí ṣébi ọ̀pá yẹn rí. ó ti tán kò sọ̀rọ̀ rẹpẹtẹ débi ṣe pa yín ò débi pa gbogbo àwọn tẹ́lẹ̀ tó ga náà ẹ bèrè lọ́wọ́ bàbá kọ́lọ́ ló tún bàdà kó tó di pé wọ́n ń fẹ́ lá ojú ti rí tó. ẹ bèrè lọ́wọ́ Mọ̀rúfú Adégbóyèga ọmọ ọ̀dọ̀ àgbà nílùú Abẹ́òkúta yóò ròyìn fún yín ẹ bèrè lọ́wọ́ Fáńkálẹ́líà wọ́n ròyìn ẹ bèrè lọ́wọ́ Lálọ́bí Àmọ̀lé Ìbàdàn wọ́n ṣàlàyé ẹ lọ bí dákà sí ìwò nílọrin wọ́n ṣàlàyé fún yín ẹ lọ bí Emmanuel Boy wọ́n ò jẹ́ kẹ́ ẹ mọ̀ pé ebi wà bẹ́ẹ̀ dáadáa ṣùgbọ́n ebi onímọ̀ gbé wa súnmọ́ àwọn tí padà máa ń sọ wá dé èèyàn kọ́lọ̀ ń débi náà dé èèyàn. kọ́lọ̀ ń débi náà jẹ́ èèyàn. torí àánú wà o táàánú ò bá ti dé ebi ní máa ń ṣáájú ebi ọkọ̀ ebi lèyàn máa ń wọ̀ lọ́lọ́ àánú. ọkọ̀ ebi lèyàn ń wọ̀ lọ́lọ́ àánú. ọkọ̀ ebi ni ó gbé yàn dé ìlú àánú. ẹ jẹ́ kí àwa ìdí iṣẹ́ yìí tí ń ṣiṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ yìí ẹ ti bá wọn ṣiṣẹ́ pẹ̀lú àmì ẹ̀yẹ rẹ̀. mo ti gbà mí ẹ̀yẹ dáadáa ṣùgbọ́n mo jẹ́ dáa kan tó yẹ pé àmì ẹ̀yẹ ìjọ mi lójú. ṣé ẹ mọ̀ pé àwọn àmì ẹ̀yẹ kan bẹ tó jẹ́ pé táwọn àtúntò wọn ní ká tó wá gbà pẹ̀lú ká tó wá mú wá. kọ́dà àwọn ti wá gbá mi ẹ̀yẹ bá mi nílé iṣẹ́ mo ṣètò gbà wọ́n tẹ̀ pé fún mi so èmi gan ò sínú káwọn fowó gba àmì ẹ̀yẹ ìmọ̀ ń pa ẹ̀ tó bá nominate mi fún àmì ẹ̀yẹ tó bá ti sọ pé ẹyà ẹ gba àwọn fáǹsì yín ẹ fún wọn ní nọ́mbà yìí tí wọ́n fi dìbò fún yín wọ́n mọ̀ já 50 naira lórí fóòtù ẹyọ kan ẹ káńsù ẹ n ò ṣe olówó nílà kù n ò ṣe. ẹ ṣeun ẹ jẹ́ kí ẹ wo ìbéèrè gẹ́gẹ́ bí ẹ ṣe bẹ́ẹ̀ ṣe bí àwọn òun ló ti tara yín gidi. mo máa ń sọ ní gbogbo ibi tí wọ́n bá ti ń bi mí lọ́rọ̀ pé mi ì kákọ ṣùgbọ́n ni ó dìde lára mi máa mọ̀ pé òun dìde kọ́dà tó bá ń wò mí báyìí àwọn gan mọ̀ pé ara ẹni tí mo ti dìde nù ó sì jẹ́ nǹkan òwúrí mi sẹ́rí nígbà míì èèyàn máa ń kó ọ̀tá bá ọmọ ṣẹ́ lọ́nà àbádà fún mi ó lè jẹ́ ẹni tí ọ̀fẹ́ náà ni ó wà nínú àwọn fáǹsì tí ń ṣe dáadáa sọ́nà tó dìde lára mi tí ó mọ̀ para mi ló ti dìde tèmi bá ti wá sọ pé ara mi ló ti dìde yóò wá transfer hatred tó ní ló nínú mi yóò gbé sórí ọmọ ni ó lè kọ́ ti gbogbo relationship tó ní pẹ̀lú ọmọ ni nítorí ti tèmi tí ó sì dáa. èwo lẹ̀yin fẹ́ràn nínú nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí. ewu àti wo àti ọtí èmi obìnrin èjì igbó fífà ní ipò ló ní àwọn kan fífà àti tẹ́tẹ́ padà fún yín oògùn olóró tẹ́tẹ́ yàrá kan náà wọ́n jọ wà tó bá ti wọ̀nyàn látàn èèyàn nílé ìfilẹ̀. tẹ́tẹ́ ńkọ́. oògùn olóró tẹ́tẹ́ yàrá kan náà wọ́n jọ wà tó bá ti wọ̀nyàn lá èèyàn nílé ìfilẹ̀ ẹsẹ̀ lọ́mọ yín. ẹlẹ́ẹ̀kejì obìnrin kò sẹ́ni tí ọ̀fẹ́ rò ó ní gbèdéke ni mo níyàwó nílé ìyẹn kọ́ ìwà ni. ó pé ká tiẹ̀ máa bá ní ó ké pé ká máa láwọn obìnrin tá a bá sọ̀rọ̀ lẹ́gbẹ̀ẹ́ ọ̀nà. normal
irú rẹ̀ ò gbọ́dọ̀ mọ́ wáyé nù sẹ́yìn àfẹní bá ń tan rẹ̀ jẹ bó ọ̀fẹ́ bá wọn sọ̀rọ̀ wọ́n fẹ́ bọ̀ sọ̀rọ̀ rántí o pé àwọn tó ń bọ̀ sọ̀rọ̀ yìí náà wọ́n rojú ẹ̀ fáwọn tí ń gbéṣẹ́ fún ọ 70% iṣẹ́ tí mò ń gbà obìnrin ní bá mi gbà kò sọ pé gbogbo wọn náà lẹ́wọ̀n súnmọ́ ṣùgbọ́n ẹ ní àjọṣe dáwọn ìpele kan. tí wọ́n ti bá ti wá dé lẹ́nu iṣẹ́ yìí bọ́ọ̀lù yóò ṣe mọ̀ kúrè dé lórí iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ nǹkan wọn ni wọ́n fi mọ̀ bá mo ti ọ̀dà pé mi náà ti ń gòkè. àkọ́kọ́ téèyàn fi máa mọ̀ fóun ti ń gòkè ò ní pé tó o bá ti ń dé àwùjọ tí wọ́n ti ń fún ọ ní ọlá tiẹ̀ mọ̀ pé kò sí bó ṣe bẹ̀rẹ̀ mọ́. ènìyàn ẹlẹ́ẹ̀kejì tó bá ti di pé o sọ nǹkan lórí afẹ́fẹ́ àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní máa fún un ní ìkọra sí kì í ṣe bó ṣe bẹ̀rẹ̀ lọ́wọ́ àwọn tó bá wá ti di pé láwùjọ tó bá fẹ́ ṣe nǹkan ó ti di pé wọ́n ṣàpè ọ́ síbẹ̀ ni àbí kí wọ́n ronú kàn sọ̀rọ̀ ọgbà rẹ̀ gbà láàrin lágbájá àti lágbájá tálá lè pèsè ọlá ti dé. tí wọ́n tọ̀ ọba tó wá fẹ́ já wálẹ̀ kí ni wọn àmì wo ni ó tó. nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí náà ni tó bá ti di pé òun sọ fún wa pé wọ́n ṣe nǹkan wọn ò tẹ̀lé mọ́ nǹkan kan ní wàá máa ń fa ìjáwálẹ̀ lórí afẹ́fẹ́ tó o bá parọ́ tó o dá sí tí ò yẹ kó o dá sí láàrin ìlú tí èsì pé o ń ti àtìlẹ́yìn fáwọn tó ń bà ní jẹ́ ó máa ń pẹ́ kéèyàn tó jáwálẹ̀ nínú iṣẹ́ gbóhùnsáfẹ́fẹ́ ó máa ń pẹ́ gan. ẹ ṣeun ẹ jẹ́ wá béèrè last one. èyí tó a burú jù rẹ̀ sà mọ́ ní fi owó mọ́ ní fi owó àyè ní fi owó ká tún gbádùn ayé mọ́ ní ìṣẹ́ yìí torí òwú tọ́tọ̀ fẹ́ mọ̀ sọ wọ́n fowó rà lẹ́nu rẹ̀ wọ́n bá sì ti mọ́ tọ́ ọmọ jẹ wọ́n nù ọ́ pa ni. ẹni ká wo wá ní iṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ wọn ló le gan líle rẹ̀ náà sì ni pé wọ́n ní tí gbogbo àwọn tó bá jẹ́ agbóhùnsáfẹ́fẹ́ wọn máa ń tògùn ni èyí tí ò ní pásítọ̀ lè pé èyí tí ò ní pásítọ̀ láfa èyí tí ò láfa yóò ní babaláwo wọ́n ní tògùn bẹ́ẹ̀ ní ìfúnpá ẹ kó abásíbi wọ́n ní oúnjẹ lé gbogbo ẹ̀ wọ́n ní chẹ́nì tí sọ̀rọ̀sọ̀rọ̀ bá fi sọ́nù gan wọ́n ní iṣẹ́ ni aago gan wọ́n ní iṣẹ́ ni wọ́n ní gbogbo nǹkan ara sọ̀rọ̀sọ̀rọ̀ pátá iṣẹ́ ni àdúpẹ́ iṣẹ́ ni. mọ́ ò gbà tí ó ti le tó pé ká tún máa rìn tògùn bàbá iṣẹ́ ni ṣé ń ṣàlàyé fún ẹ̀yà wò ẹni táyé bá lé tí wọn ò bá ni wọ́n ń pè lólóògùn bẹ́ẹ̀ ya bẹ́ẹ̀ kọ́ iṣẹ́ tá a sì ń ṣe torí ìpìlẹ̀ rẹ̀ nígbà tójú ogun lé táwọn ọ̀gá àlè tí wọn ò tó yẹ pé ẹni tí ọba ti da nǹkan bora lójijì wọn gbọ̀n jù bí wọn ti ń ṣe é nù ṣùgbọ́n ní ìsìn ojú ti là èèyàn mélòó ló ṣàṣìyàn wọn àṣàṣì kan tó ní NBC tásàṣì NBC bá ti mú ọ ti tán NBC ti mú eré sọ̀rọ̀sọ̀rọ̀ NBC ọba amúríkè ló kọ ni. torí wọn máa wá ṣubú tiẹ̀ náà. wọn ò wá ṣubú rẹ̀ wọ́n fẹ́ẹ́ fi mọ bó ṣe dáa sí i